Ẹ kú dédé àsìkò yìí gbogbo bí tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òjẹ́ jẹ́ kí a gbàdúrà bàbá ayérayé aṣẹ́yìn lọ́ba fún àánú àtọ́jú eré tí a rí gbà láti wà láyé láti rí ọjọ́ tí ó gbẹ̀yìn nínú oṣù kẹjọ. Gbogbo yín àti ọlá ní forúkọ yín o. Aṣèjìyìn lọ́ba nítorí pé ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Àdúgbò Ọlọ́run wa ìgbọ̀pẹ́ wọ̀rọ̀ tá ò gbéyàwó lẹ́ni kó ṣe ayé àti ọkàn wa ní rere. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 21 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé láti jẹ́ ẹni tó ga jùlọ sìn. Láti jẹ́ ẹni tó ga jùlọ sìn. A mú àkọ́sórí wa nínú ìwé Máàkù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàléníogójì. Máàkù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàléníogójì. Ṣùgbọ́n láàrin yín kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. Ẹnikẹ́ni tí ó bá fẹ́ di olórí nínú yín gbọ́dọ̀ ṣe ìránṣẹ́. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí 20 ẹsẹ̀ 20 títí di ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Mátíù orí 20 ẹsẹ̀ 20 títí di ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nítorí náà ni ìyá àwọn ọmọ Sébédè ó bá àwọn ọmọ rẹ̀ tọ̀ wá, ó bẹ̀ ẹ́, ó sì fẹ́ ohun kan ní ọwọ́ rẹ̀. Ó sì bí i pé kí ni ìwọ fẹ́? Ó wí fún un pé jẹ́ kí àwọn ọmọ mi méjèèjì kí ó máa jókòó, ọ̀kan ní ọwọ́ ọ̀tún rẹ àti ọ̀kan ní ọwọ́ òsì ìjọba rẹ. Ṣùgbọ́n Jésù dáhùn ó wí pé ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin béèrè. Ẹ̀yin lè mu nínú ago tí èmi ò mu, àti kí a sì baptize yín. Baptism tí a fi baptize yín. Wọ́n sì wí fún un pé àwa lè ṣe é. Ó wí fún wọn pé lóòótọ́ ni ẹ̀yin yóò mu nínú ago mi, àti nínú baptize tí a fi baptize mi ni a ó fi baptize yín. Ṣùgbọ́n láti jókòó ní ọwọ́ ọ̀tún àti ní ọwọ́ òsì mi kì í ṣe ti èmi láti fi fúnni, bí kò ṣe kìkì àwọn tí a ti pèsè rẹ̀ sílẹ̀ fún láti ọ̀dọ̀ bàbá mi wá. Nígbà náà ni àwọn 10 yòókù gbọ́. Wọ́n bínú sí àwọn arákùnrin wọn méjèèjì, ṣùgbọ́n Jésù ń pè wọ́n sọ́dọ̀ rẹ̀. Ó wí pé ẹ̀yin mọ̀ pé àwọn ọba kèfèrí a máa lo agbára lórí wọn, àti àwọn ẹni ńlá nínú wọn a máa fi ọlá tẹrí ara wọn ba. Ṣùgbọ́n kì yóò rí bẹ́ẹ̀ láàrin yín o. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ pọ̀ nínú yín, ẹ jẹ́ kí ó ṣe ìránṣẹ́ yìí. Àti ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe olórí nínú yín, jẹ́ kí ó máa ṣe ọmọ ọ̀dọ̀ yín. Àní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò ti lè wá kí a ṣe ìránṣẹ́ fún, bí kò ṣe láti ṣe ìránṣẹ́ fún ni, àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Ní ìjọba Ọlọ́run, láti jẹ́ ẹni tó ga jùlọ láàárín àwùjọ àwọn ènìyàn, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó rẹ̀lẹ̀ jùlọ láàárín wọn. Èyí kò bá ọgbọ́n ènìyàn lásán mu, ṣùgbọ́n bí Ọlọ́run ti ṣe ń ṣe nìyẹn o. Bí o bá fẹ́ lọ sókè sí i, bẹ́ẹ̀ ni o ṣe gbọ́dọ̀ kọ́kọ́ lọ sílẹ̀ tó. Ṣùgbọ́n Ọlọ́run ti yan àwọn nǹkan tí ayé kà sí àgọ̀ láti fi dojú ti àwọn ọlọ́gbọ́n. Ó yan àwọn nǹkan tí kò lágbára ti ayé láti fi dojú ti àwọn alágbára. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yan àwọn ẹni tí kò níláárí àti àwọn ẹni tí kò jámọ́ nǹkan kan rárá, àwọn tí ènìyàn kò kà sí, láti rẹ àwọn tí ayé gbéga sílẹ̀. Ìwé Kọ́ríńtì kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n títí dé ìkejìdínlọ́gbọ̀n. Ibi Bíbélì kíkà tòkè yìí sọ fún wa pé Ọlọ́run kì í yan àwọn tí wọ́n rò pé àwọn ló dára jùlọ láti darí. Ó máa ń yan àwọn tí wọ́n ní ìrẹ̀lẹ̀ tó sì ṣetán láti sin àwọn mìíràn. Mo ṣe ìwádìí lórí ìgòkè lọ sọ́run Jésù, mo sì rí pé Ọlọ́run gbé e ga ní ìpele 7 lẹ́yìn ìgbà tí ó ti fi ìgbésẹ̀ 7 lọ sí ìsàlẹ̀. Ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 9 dé 11. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n pè é ní ọ̀gá, ó ní ìrẹ̀lẹ̀ tó láti fọ ẹsẹ̀ dídọ̀tí wọn. Ṣé o lè fọ ẹsẹ̀ àwọn tí ò ń darí nígbà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ bá wà láti ṣe? Ṣé o lè mú èyí tó rọrùn jù nínú àwọn iṣẹ́ náà? Àwọn ènìyàn kan wà tí wọ́n dé òkè bákan náà láti sìn. Àwọn ènìyàn kan wà tí wọ́n dé òkè bákan náà láì ṣe wípé wọ́n sìn rárá, ṣùgbọ́n láìpẹ́ wọ́n yóò pàdánù ipò náà tí wọ́n bá kọ̀ láti sìn. Ní ọdún díẹ̀ sẹ́yìn, a ṣe ìpàgọ́ ní ilé ìwé girama kan
nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ wà ní ẹnu ìsinmi. Àdé iléèwé náà mo sì lọ yẹ àwọn ilé ìyàgbẹ́ wò. Kò bójúmu rárá nítorí ìgbẹ́ wà nínú gbogbo wọn. Mo sọ fún àwọn ẹmẹ̀wà mi bí àwọn ilé ìyàgbẹ́ náà ṣe burú tó àti pé a ní láti fọ̀ wọ́n ní ìmúrasílẹ̀ fún àwọn tí yóò wá síbẹ̀ fún ìpàgọ́ náà. Mo mọ̀ọ́mọ̀ yan ibi tí ó dọ̀tí jùlọ níbi ilé ìyàgbẹ́ náà mo sì fọ̀ ọ́. Nígbà tí àwọn ìyókù mi rí mi, ara ta wọ́n láti fọ ìyókù. Nígbà tí a kọ́ gbọ̀ngàn àkọ́kọ́ ní ìlú ìpàgọ́, àwọn ọmọ ìjọ kan yóò wá síbi tí a ti ń kọ́lé tí wọ́n bá ti ṣíwọ́ ní ibi iṣẹ́ wọn láti ràn wá lọ́wọ́ pẹ̀lú ilé tí à ń kọ́ nítorí a kò ní owó lọ́wọ́ tó tó owó láti gba àwọn òṣìṣẹ́. Ní alaalẹ́ ni mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú wọn ní gbígbé sìmẹ́ǹtì àti gbogbo ohun ìyókù tí a ní láti ṣe. Bó tilẹ̀ jẹ́ pé èmi ni alákòóso gbogbogbò, báyìí ni mo ti ṣe dúró tí mo sì ṣe dúró sókè nípa sísìn. Kókó ọ̀rọ̀: ṣe ohun kan lónìí láti sin àwọn akẹgbẹ́ rẹ àti tàbí àwọn tó wà lábẹ́ rẹ. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n títí dé ìkejìdínlọ́gbọ̀n. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ láti sìn, yọ̀ǹda rẹ̀ fún mi. Jẹ́ kí n lè sin àwọn akẹgbẹ́ mi àti àwọn tó wà ní abẹ́ mi. Fún mi ní oore ọ̀fẹ́. Ọlọ́run yóò fún wa ní oore ọ̀fẹ́ lórúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa like, ẹ máa comment nípa ẹ̀, kẹ máa share fáwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀rọ̀ ṣíṣe Yorùbá. Kí Olúwa kó bùkún fún wa. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.